صل على باب حضرتي محمد سر الله بشاشات أمة على قم صل على منزل الرحمة نور الأوامي محمد 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 إلا الله الله إلا الله الله تدري إلا الله إلا الله طلعوا بيننا على تينا ìwọ náà rí i pé gbọ́dọ̀ yìí ó yàtọ̀ sí ń kí o ìwọ náà fi kásá sọ́ba ìlàyé omi sọ̀gánì sọ pé àìlàlá àìlà àìlàlá àìlà. مرفت حضرت الطاق قبل تكوين المكان محمد محمد وله طويل قبل تقدير الزمان فهو نور الآتي يعظم الباري منزل الرحمة أدب الأقوى طيب المقام يرتوي محمد 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 Allah Allah قال الشيخ عبد القادر عبد القادر للنبي كل جوكا أنا بدي عبد القادر لا بقبله لدي على ليت الشعر هل أفرض برؤيتي محمد صلى الله محيا رسول الله ذلك بقياتي وني علية اليان خلي عليهم آمي مكملا محمد صلى الله وني رفيع وياتي الذي هو منياتي محمد صلى الله عليه وسلم عبد القادر السمي لا ريساتك ويا رب لا اله الا الله محمد رسول الله صلى لا اله الا الله محمد رسول الله لا اله الا الله محمد امين الله ويا لا اله محمد صلى لا اله الا الله محمد خليل الله ويا لا اله الا الله محمد صفي الله لا اله الا الله محمد رسول الله ويا الله لا اله الا Alábí Àlàbí Pasuma ọ̀gá ńlá gbà tọ́ba gbọ́ gbà Alhaji Pasuma Àlàbí Pasuma ọ̀gá ńlá gbà ọ̀yà ọ̀rẹ́kọ́ ọ̀yà màdàníyà kìtì ẹ̀ náà dá màdàníyà kìtì ẹ̀ dá ọ̀yà àlùkòránì ó sì ká àlùkòránì màdàníyà kìtì ẹ̀ dá. Alhamdulillahi hamdan kasiran. Alhamdulillahi adada khalqihi. Alhamdulillahi windra wa nafsihi. Alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. Salamun
salamun ala sayyidil wujudi annabi Muhammadu. sallallahu alayhi wa sallam. Salamun ala shehu abidala kadiri keilani ọ̀pẹ̀yẹmí jẹmílà. Hey, mo ń tẹnu mọ́ mo ń polongo pé tí bá pè ṣe abidala kadiri kẹfọ́ torí mu. jásàláwù síra o. Bàbá o Maulana Shehu Daud ṣéwù. ẹ bá mi ṣèwádìí àlọ́ àníwọ̀n fún bàbá wa. Bàbá o mo kí yín ẹ ṣeun ọjọ́. Àwọn bàbá ni wọ́n fún mi ní mọ̀kọ́ọ̀dìmọ̀ ẹ ṣé mo dúpẹ́ lọ́nà tí Maulana Shehu Abidala Kadiri. Ọlọ́run jẹ́ ká rí bàbá pẹ́ o lẹ́la Muhammadu Rasulillahi. sallallahu alayhi wa sallam. Gbogbo ẹ̀yin ọ̀nà Ọlọ́run tó ń bẹ ní ìkàlẹ̀ gbogbo yín pátápátá ni.
mo kí ẹ gbà mí láyè kọ́pẹ́yẹmí Jẹ́mílà kí n wí ohun tí mo fẹ́ wí náà. Ilahi bí mo yé dìní mọ́lẹ́lì náà yẹ ti ń tàn $5 àìlè iná. Bírí ìdánwò ní kàyámọ́ tí bí orí mọ́tẹ̀ àbídè lọ́kọ́ dìrìjì ẹ̀ lélẹ́bí. Lágùrú tí bá tún tà lò àlàkólé rú tí bá tún ìmọ̀ ìlànà ṣọ́ àbídè lọ́kọ́ dìrì. Mi ò ní rólé apá kan kí n dápá kan sí Saida Jẹ́mílà. Máa tara ṣàṣà máa ń yìn mọ́ ìlànà ṣègùn Ahmada Tijani. Adé Allah Ta'ala ni. Ṣègùn Tijani, Ṣègùn Tijani. Mọ́ ìlànà Ṣègùn Tijani Uban Kutubu Zamani. Adé Allah Ta'ala ni. Abu Faidatul Khatima Sheikh Ahmada Tijani. Adé Allah Ta'ala ni. Abu kulli munshidin. Abu la Abbas Ṣègùn Tijani. Maulana Sharaji Ibrahim. Àwọn Yorùbá wọ́n máa ń pe òwe pé igi tó tọ́ kì í pẹ́ nígbó. Ṣùgbọ́n igi eléyìí àpẹ́ àtúntọ́ lọ́lá Muhammadu. Sallallahu alayhi wa sallam. Bàbá rere bàbá àti wá. Maulana Ṣègùn Jani ẹni tí oníbàárà mú tó ń bá ẹ. Àdúpẹ́ àní bàbá. Bàbá rere bàbá àti wá. Maulana Ṣègùn Jani Ẹni tí oníbàárà mú tó ń bá. اسم الله العظيم الأعظم orúkọ Ọlọ́run tó tóbi jù. الذي تزحزح به السماوات والأرض orúkọ tó já sí pé nígbà bá ti ń dá gbogbo sánmà àti gbogbo ilẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní gbọ̀n rìrì ni. وتزحزح من عجله القطرات والعبرات gbogbo èkíkà tí máa kán látòkè wá sílẹ̀ bá bá ti bẹ̀rẹ̀ sí ní dárúkọ Ọlọ́run gbogbo rẹ̀ ó máa dà wá gẹ̀rẹ́gẹ̀rẹ́. وتهتز به الملائكة والإنس والجن gbogbo àwọn màláíkà tó já sí pé ní àfọ̀mọ́ ni wọ́n máa ń ṣe bọ́bá wọn ti gbọ́ tá à ń wí gbogbo wọn náà ó máa dààmú wípé láwọn kan ni wọ́n ń dárúkọ Ọlọ́run yìí bẹ́ẹ̀ làwọn èèyàn àtàwọn àlìjànnú. وتخسأ من القلوب والنفوس. gbogbo ọkàn pátápátá tó pàṣẹfò nítorí ìtọ́lọ́hún. الله الله الله. Ọlọ́run kò sí wù rẹ̀ ìwọ nìkan náà lọ́ba lánàá lónìí tí ó ìdọ̀la. قولوا ما هي حضرة الجماعة kí gbogbo ọkàn àtijọ́ máa wí. رجالا وأناسا ní àwọn lọ́kùnrin wa àti lóbìnrin wa. صغارا وكبارا lọ́mọ kékeré àtàgbàlagbà wa. إجلالا لجلال الله láti fi bàbàrà títóbi Ọlọ́run. وإقرارا لربوبية الله láti fi rinlẹ̀ wípé lóun nìkan náà lọ́ba kò sọ́ba mi lẹ́yìn rẹ̀. وإثباتا لألوهيته تعالى láti fi rinlẹ̀ pé òní rè wá látàná tòun tí ó máa rè wá tó bá dọ̀la. شكرا وثناء عليه ní ti dúpẹ́ ìmáa sẹ́yìn fọ́lọ́hún. لما أنعم علينا من آلائه ونعمه وكرمه. pẹ̀lú àwọn àjàrà àwọn oore èyí tọ́lọ́wọ́ bá ń ṣe fún wa tí ò dáwọ́ rẹ̀ ń gbogbo وهذا wa. العام الجديد وهذا الشهر الجديد وهذه السنة الكريمة وهذه الليلة المباركة. lọ́dún tá a wà yìí nínú oṣù yìí nínú ọ̀sẹ̀ yìí lẹ́yàjọ́ alẹ́ tèmi tọ́lọ́wọ́ bá ń ṣe fún wa lọ́wọ́lọ́wọ́. أن لمولد النبي صلى الله عليه وسلم. láti máa fi ọjọ́ bíbí ànábì wa Muhammad. وشكرا ìmọ̀ àdúpẹ́. ما أنعم على عبده الداعي محمد جامع آية الله. pẹ̀lú ìdẹ̀ra yìí tọ́lọ́wọ́ bá ṣe fún àfa wa Muhammadu Jami àmì Ọlọ́run. Ọlọ́run ṣe o. Ọlọ́run ó ṣe. Ọlọ́run ṣe o. Ọlọ́run ṣe o. Alhamdulillah. Ẹ dákun gbólóhùn náà ni ẹja wí ní ṣókí torí púrógàmù pọ̀. Bàbá nínú wa dùn inú èèyàn àdéhìn lónìí kó nínú òun bàjẹ́ bí ìbá ṣe lérí ibú. Bàbá tún wá lára ara wa yá èèyàn àdéhìn lónìí kó rí nǹkan báyìí kọ́ wá láàárẹ̀ ń ṣerun tí ìbá ṣe aláìsàn tí ò ní gbádùn. Kí ló kù tá a fẹ́ wí jẹ́ ká sọ pé alhamdulillah. 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 alhamdulillah rabbil alamin. alhamdulillah rabbil alamin. gbólóhùn tá a fẹ́ wí ẹ dákun ẹ máa bá wa wí bọ́ bá ti máa wí mọ́. wọ́n ní kí n ṣàdúà bàbá aládùá dé
wọ́n ní àwọn fẹ́ kí gbogbo dáadáa ó ṣẹlẹ̀ fún wọn tó wá bàbá tó bí àfáàní ìyá tó bí àfáàní Allahu Akbar ẹ̀yin máa rí kan wá sí láyé o Allahu Akbar. ọmọ kan náà Abdullahi bí ọmọ kan náà ní Amina bí òun náà ló ń sẹ́ńlá Muhammad sallallahu alaihi wa sallam sallallahu alayhi wa sallam. mẹ́sẹ̀gì wọn tí wọ́n á sí láyé nù sẹ́rí dúró tá a dó yìí àti bàbá wa àgbà tí wọ́n jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run kálukú tí wọ́n ní ẹ béèrè ẹ sá béèrè ẹ sẹ́yìn kó dá yín lójú pé mi kọ́ ni wọ́n ṣe ó sì dá yín lójú pé n ò lè yanjú ọ̀rọ̀ ara mi ká tó wá pé tẹnìkan. àmọ́ gbogbo ẹrù tí wọ́n á di lé lérí bàbá ń bẹ́ ń jòkó àfa ń bẹ́ ń jòkó nkankan lèmi fẹ́ yẹ̀ ẹ́ sọ́dọ̀ Ọlọ́run tó ní. Allahu Akbar. Allah náà láti máa wí Allah náà láà wí tá a bá ti wí tán á kí àwọn àyà kan nínú alukur'ani tó kí alukur'ani táwọn bàbá ti ní tá a bá fẹ́ ká alukur'ani ká ké ṣáájú tá a bá pé ń tá a fẹ́ tọrọ ńjọ́ náà àfẹ́kọ́dọ̀la tá a sì ní jẹ́wé àti gbòkun bá a bá tún sọ alukur'ani kan tẹ́kalẹ̀ ká tún kì ìwọ náà lọ́sà sọ bẹ́ẹ̀ gbólóhùn náà láwì àwọn afáwọn ànábì kan tọ́lọ́run ti parí iṣẹ́ sí ala tó wáá fi fọ́tò wọn jáde lára afáwọn Jamiu àmì Ọlọ́run á fi wọn bẹ lọ́hùn lọ́rọ̀ bá dúró síbẹ̀ láàbà tún sọ̀pọ̀ ọdún láyé pẹ̀lú dùnnú pẹ̀lú dùnnú pẹ̀lú dùnnú ẹ̀mí àfáà Jamiu wa gùn gbáà alahudallah wa ala riayatillah wa inayatillah àmójútó wa Ọlọ́run wilayatillah ìjọ́rẹ̀ Ọlọ́run. Ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fáfá Jamiu Àmín. àti gbogbo ẹni tó dúró ní dòdòdò lọ́kùnrin lóbìnrin tán ní ká ṣàdúrà fún ẹ̀yin tẹ́ jọ àná orí báwọn tẹ́túnjó ní orí báyìí títí fi kan gbogbo àwọn olórin wa àwa Haji Pasuma lárí àwọn obìnrin náà látúnrí ẹ̀yin náà wá gbé ìsìláàmù lárugẹ lára fáfá Jamiu ni àwọn lọ́balọ́ba àwọn olóyè àwọn olówó wọ́n làwọn ní gọ́fìnà Ogun State ó ti ránṣẹ́ wá gbogbo àwọn gọ́fìnà ńláńláńlá wọ́n gbà fọ́lọ́run lára bàbá yìí kí wọ́n á ní ìṣèwọ́ tó nígbà ẹni tó bá lóun ọgbà sẹ́mọ̀ yìí pé àdánwò kú lára rẹ̀ nu wọ́n á ní kémi náà wá àwọn aníyànjọ àfáàrọ̀jọ òun lójú pé mo ṣe lè wá ọlọ́mọdé á sì nǹkan sí ẹni Ọlọ́run ránṣẹ́ láwà pé wọ́n ráwà náà ni wá sínú in yakfur biha haulai wa qad wakkalna biha qauman laysu biha bikafirin bẹ́ẹ̀ nìkan bá lóun bákan lòun jẹ́ Ọlọ́run fẹ́ gbẹ̀rún hàn ẹ wo bá fa ti tó wọ́n ti mọ̀ kọ́ ẹ wo bá fa ti tó ẹ wá wo iṣẹ́ tó gbèsè lẹ́nu wà tó bẹ̀rẹ̀ ẹsẹ̀ òun ló fi mọ̀ pé nǹkan kú lọ́dọ̀ Ọlọ́run kálukú ó jòkó jẹ́ bí Ọlọ́run bá pín ọ sí ṣe é dáadáa kó tó gbà lọ́wọ́ rẹ̀ yóò tún gbé fẹ́ lómi Ọlọ́run jẹ́ mi àfọwọ́gùn wọlá gbólóhùn tá a wí wọlá bàbá Sheikh Adam tó rí ṣe Ọlọ́run jẹ́ rí ṣe ọlọ́wọ́ bá Sheikh Kamal tó rí ṣe Ọlọ́run jẹ́ rí ṣe ọlọ́wọ́ àwọn àfa ńláńláńlá Sheikh Ibrahim Yes bàbá Sheikh Ahmad Tijani bàbá Sheikh Nasir Kabara bàbá Ndasalati bàbá wa ilé ha gbà tí bàbá tiwa náà gbà lọ́wọ́ ẹ̀ bàbá Sheikh Musa Jirjis tá a kọ́kọ́ kéwú lọ́dọ̀ wọn bàbá wa Sheikh Abdul Qadir Jilani àwọn ọlọ́run wọn bẹ́ẹ̀ lọ́jà ara kánrin kése Ọlọ́run bá fún àfáà Jamiu àmì Ọlọ́run lẹ́mí gígùn àtàláfíà àtàṣeyọrí jù báyìí lọ mọ́jọ́ ó ṣèṣì kọsẹ̀ mọ́jọ́ ó ṣèṣì ṣubú gbogbo ẹni tó sàmì náà Ọlọ́run sábà ṣe bẹ́ẹ̀ fáwọn náà lẹ́ẹ̀kan sí lẹ́ẹ̀kan sí àwọn ajẹ́ká sí gbólóhùn náà bísímillah ẹ dákun àdáníyàn dáadáa. gbogbo wa ká àdáníyàn wa dáadáa. bàbá wa tí ó fi nǹkan lé àwọn ni wọ́n dúró yìí. àwọn bàbá wa tí wọ́n fi nǹkan lé ni wọ́n dúró ọmọ yìí. èkèké là wa à ń tàpá lọ́wọ́ níbi wọn à ń ṣe sàmárì à ń ṣe ọmọ kékeré ọlọ́njà wa náà dàgbà dáadáa. Àmín. gbogbo ẹ̀yin àfa látàjogún rẹ̀ látòrílé láti gbogbo ibikíbi tẹ́ ti wá mo kí yín púpọ̀ bàbá wa Sheikh Abdul Qadir ń wò náà ṣéwù ní Sheikh Abdul Qadir ọlọ́run sàlékún dáadáa ọlọ́run ní balẹ̀ jẹ́ ọlọ́run láti àjà láti gbogbo gbèríko bí a ti wá pátá ọlọ́run mà wá Ṣakí Kìsí gbogbo bí a ti wá ní pátápátá àti ilé bàbá wa àti ìyá tẹ bí àfa ọlọ́run nípa inú jẹ́ o ọlọ́run nípa yín lẹ́kùn o kálukó dání ẹni tó bá fẹ́ o. Allah 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 Muhammadun Rasulullah Muhammadun Rasulullah Allah
محمد رسول الله محمد رسول الله صلاة الله سلام الله عليك يا حبيب الله بحق سر ذاتك وكشف علم غيبك ذات نورك ونور نور ذاتك الله 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 ذات الغيب غيبك وذات الغيب غيبك الله 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 يا ترى نوابك تكفي الله 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 Al-Qur'ani ó túbà tí àwọn àfáà wa bàbá tí Adam ló fi lé wa lẹ́nu jọ náà wọ́n ní tẹ́ lọ tọrọ yìí tọrọ àlélómi àfọlọ́wọ́n àfànàbí bàbá sí Adam lọ́la na gbogbo ẹni ọlọ́fọ́ wa a sì ní kọ́pà kọ́sí láíláí àti gbogbo ntọ́lọ́run sí sáyé wọn. Masha Allah. bàbá ní bàbá fẹ́ Al-Qur'ani tẹ́ fẹ́ kọ́lọ́run fàṣẹ sílẹ̀ kan náà torí tò ní àfẹ́kọ́dọ̀ làkọ́lọ́run tó ṣe àfẹ́kọ́lọ́run sáyìn fẹ́ nìkọ̀ọ̀kan wa ni. Àmín. bàbá ní kí ẹran tí ìgbàgbé ẹran létí pọ́lọ́run sọ pé walaw anna hadha al-Qur'ana suyyirat bihi al-jibalu aw qutti'at bihi al-ardu aw kullima bihi al-mawta fa inna lillahi al-amru jami'a. inna hadha al-Qur'ani yìí àfa jami lọ ní kankan jà al-Qur'ani lọ ní lẹ́yìn fẹ́ ti jà al-Qur'ani lọ ní gbójúlé kankan jà al-Qur'ani lọ ní wílá tààrọ̀ ni'mal qawlu qawluka hadha. Masha Allah. ọ̀rọ̀ yìí mà dáa púpọ̀ ọ̀rọ̀ tí mọ́lọ́run yarí pé gbogbo ń tọ́ fẹ́ mo ti ṣe fún ọ. ìjù nǹkan lẹ̀ fọlọ́run pátápátá níjẹ́ báwọn ìdìbò fọlọ́run níjẹ́ bẹ́ẹ̀ kí yẹn pa àṣetánì sẹ́gbẹ́ kan kọ́ kọjú sọ́lọ́run tààrà ọlọ́run ní padà òní Àmín. padà lẹ́yìn àfa àti gbogbo ẹni tó dúró tàfa àti gbogbo aná tá a dúró lọ́kànkan ọlọ́run. Àmín. ọlọ́run ní law anna hadha al-Qur'ana suyyirat bihi al-jibalu. tọ́wọ́ ká Al-Qur'ani yìí òkè la fi bá sọ̀rọ̀ àti gbogbo tó bá kà wá láyà tó dókè wájú wa. aw qutti'at bihi al-ardu àbá ní kí ilẹ̀ ọ̀ká kò mo fẹ́ dé Sokoto láàrin ọgbọ̀n ṣẹ́jú kí ilẹ̀ ọ̀ká kò mọ̀nà. aw kullima bihi al-mawta àbá ní kò kú ojí òkú dìde afẹ́ máa bọ́ sọ̀rọ̀ dídé bí ìyá ọ̀ká máa dalẹ̀ rú á ní kó practice ẹ̀ kárí. ìwọ ọlọ́run ní lillahi al-amru jami'a gbóńtẹ́ ń wá kí ọ̀dọ̀ mi lọ́wọ́ ìwọ ọlọ́run ló wí o ìwọ ọlọ́run ló wí o ìwọ ọlọ́run ló wí o gbogbo ń ta fẹ́ ọlọ́run ó ṣe. al-Fatiha bismillahir rahmanir rahim Alhamdulillahi rabbil alamin. arrahmanir rahim Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. kájòkó ọlọ́run o wọn láyé pé ń ta ké ìta wí àdáàmà a lè dá ké àwọn kan ló kọ́ wa àwọn kan ló tọ́ wa àwọn kan ló bí wa wọn ò sì wá bí wọn ò sì wá tọ́ wọn sábà ké bàbá Sheikh Adam Àmín. gbogbo ń kẹ́ wọn wọn dà nǹkan wọn rú ọlọ́run Àmín. ń tò báyìí ń da báyìí ń sọ fáwọn kan jẹ́ onígbẹ́ gbogbo àyíyọ̀ sọ́lọ́run lọ́rùn ni ọlọ́run ti parí iṣẹ́ ti gbàdúrà séhù kò sẹ́ni ó burú fún gbogbo wa àtọmọ bíbí àtọmọ títọ́ gbogbo wa là ń ṣe ń tọ́ yanjú gbogbo wa là ń ṣe nǹkan rẹ̀ min karamati sheikh gbàdúrà séhù nù báfa mi bá lọ nǹkan rẹ̀ ó bàjẹ́ yẹnyẹn ni ẹ̀ Masha Allah. kò ní sí bíbí kò ní sí títọ́ ọlọ́run wa ní ti ṣe wàá dàmú dáa
gbogbo wa là ń ṣe nǹkan rí àwa ń yọ̀ àwa ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lára bá ti ń yọ̀ ni ọlọ́mọdé ayọ̀ ṣubú o bàbá amúdélé markaz ọlọ́run dákun bá dó tì wọ́n àti gbogbo usratu sheikh lápapọ̀ gbogbo tí wọ́n ń jẹ́ Khairijul markaz ọlọ́mọsàbà mójútó wa ọjọ́ nǹkan wọ́n bàjẹ́ nítorí ìyá abẹ ni pé kí àdúrà tá a ṣe ó lè gbà tọ́ra wọn ló ní lẹ́yìn yẹn gbólóhùn kan ṣoṣo tí a wà fi wọ tilka hujjatu náà fi ṣe útúbà rẹ̀ lérí bọ́lọ̀ ti ṣe yìí wọn alfa Jamiu èmi náà wọ́n ṣe wọ́n ta bíọ́bíọ́ lára àwọn owó ọlọ́run ọgbà ọlọ́run fàlùbáríkà sí mọ́sálásí ni ẹ dákun tó ọlọ́run jẹ́mọ́ ẹ wo bá àfa àti rí ẹ béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run lára àfa fúnra ara ọlọ́run ló gbé àfa yìí kalẹ̀ gbogbo àwọn tá a pẹ́ ń lé kíw táwọn bàbá wa àgbà yìí tún pẹ́jà wa lọ nígbà táwọn bàbá ń kíw àwọn bàbá wa wá sí bàbá dáadáa bàbá tó fẹ́ràn gbogbo ọmọ ọlọ́mọ wọn yìí sì fẹ́ nǹkan wọn bàjẹ́ bàbá ti kì wọ́n mọ́lẹ̀ fún nǹkan wọn dáhùn lẹ́ẹ̀kan náà ni àjọ lọ sádò dòńjó ni ni ọlọ́run kan yóò ní bàjẹ́ bàbá. Àmín. àwọn pẹ́ ń lé kíw ó ní bọ́lọ̀ ti bù wọ́n tó àwọn ọ̀pẹ́ tó wọn àmọ́ àwọn náà mọ̀ yàtọ̀ ajẹ́ ń lé kíw gbogbo àwọn bàbá láti orílẹ̀ nì àwọn alájí wa láti Ajégúnlàbí ìjọra ẹ mọ bẹ́ẹ̀ ti pẹ́ ń lé kéwú tó àwọn bàbá láti Sìbírí àwọn àfa jàǹkànjàǹkàn àfa Jamiu wà ní ọdún mélòó ló ṣe ń lé kéwú ẹ gbọ́ ló ń tóbi Allahu Akbar. wọ́n àti táwọn àfọ̀fin jòkó jẹ́nu àfa kan tó lọ́n bá kójọ fún tó lọ́n fún nákàlí àbí kátàlí àbí kíní kan tọ́gbọ́n lárúbá tó tún pé ìbòkun tí wọ́n á halẹ̀ tí ọba ṣe tọ́lọ́wọ́n mọ́ ọlọ́wọ́n kan ìmọ̀láka ipá ti sẹ́gbẹ́ kan ẹgbẹ́ mi jáde ẹgbẹ́ lómi jáde tí wọ́n mẹ̀mí ọlọ́run bọ́lọ́run ti ṣe nù gbogbo apáta tọ́lọ́run bá ṣe lé mọ̀ níbì kan ká sọ lò kọ̀ lọ títí ká má sí lò àfa Jamiu àwọn ajáde nù ìyá náà ló jókòó yìí wọ́n jáde nù bàbá náà ló jókòó yìí n rò pé bàbá ṣàfà o n rò pé ìyá ṣàfà o ní rárá àwọn náà wọ́n jókòó yìí táàyè pé ó ti kéwú láti inú oyún wá táwa pìtàn bí kéwú náà ṣe dé àfa pìtàn ní fún mi wọ́n á wò pé tó ó bàbá nàmbé ní wòlíì ọlọ́run ló dé yìí Allah ẹgbẹ́ lọ́n tóbi. Allahu Akbar. baba nàmbé ní Allahu Akbar azaidu taqi alwari àwọn alásàjẹ àwọn oníbẹ̀rù ọlọ́run àbádáadáa ẹ káàbọ̀ bàbá ẹ dìde tó rà nàbì bàbá wa yóò wá sí ní kí ẹgbẹ́ àgbàlagbà ẹtún gbọ́ lọ́n tóbi lẹ́ẹ̀kan sí. Allahu Akbar. tọ́ kí ọmọ bá gùn púpọ̀ lọ́lọ́run wá sí àfáà Jamiu báyìí mo tún ń gbọ́ nọ́ọ̀sì nísìnyí lẹ́nu àfáà Jamiu mo tún wá wò pé tó wáyé pé Yorùbá sì sọ ni kì í sì wí ìmọ̀ wá láti Zatia ni kéwú náà tún wá rí bẹ́ẹ̀ níjọ́ tá a fà wá kí mi tí ń pìtàn bí kéwú ṣe dé mo ní tó wá sí rè pé àbá ńlá ọ̀jọ̀kó jẹ́ ọlọ́run wá fi hàn pé ọ̀kan tó ọ̀rí ọ̀jọ̀kó jẹ́ bẹ́ẹ̀ ni pẹ́ lé kéwú tó ara kan lọ́lọ́run dá yìí bẹ́ẹ̀ náà lọ́lọ́run ó tún gbé mi jáde ara ò ní tán lọ́dọ̀ ọlọ́run. Masha Allah. kam min ayatin fi samawati wal ardi tamurruna alaiha wa antum anha mu'ridun. وكأين من آية في السماوات والأرض يمرون عليها وهم عنها معرضون. ọlọ́run láì máa yẹ nǹkan ní máa gbé jáde tẹ́ ẹ máa rí bó bá ṣe sá wọn á ní ìgbín kan kọ́ la ilaha illallah bó bá ṣe sá wọn alẹ́jà kan kọ́ Muhammad Rasulullah. Sallallahu alayhi wa sallam. a lọ bí wọ́n lọ kí wọ́n lé bàbá wa agbárígidò màtá lọ lẹ́njọ́ ní níjọ́ kejì wọ́n wá ń bá lífà wọ́n wá ṣàdúrà ń gba ṣàdúrà tó ní èèmọ̀ kan táwọn máa ríre o àwọn ń ṣàdúrà lọ́wọ́ nímọ̀lẹ̀ kan sí gàràràrà lọ́bi sàárè bàbá èyí wọn ò tó nǹkan
wọ́n wá ṣe ẹran lọ́wọ́ màálù tí wọ́n wo èèyàn jẹ àwọn kan fẹ́ jẹ ẹran lọ́wọ́ wá ní wọ́n mọ̀ ti jẹ lẹ́yìn bá wo ẹran wò wọ́n bá kọ́ la ilaha illallah síbẹ̀ wọ́n fi hàn mí. Allahu akbar. nígbà wọn tún kọ wọn rí méjì bẹ́ẹ̀ ẹnìkan tó rí kan ẹnìkan tó rí kan njọ́ náà nígbà tí wọ́n tún rí ẹnìkan rí kan sọ Allahu akbar síbẹ̀ wọ́n kọ Allahu akbar síbẹ̀ kam min ayatin wa ka ayyin min min ayatin.
في السماوات والأرض تمرون عليها وأنتم يمرون عليها وهم عنها معرضون. tó bí wọ́n bá lé ọmọ kékeré kan tún jáde àwọn kan wá ní kò rí bẹ́ẹ̀ wọ́n fẹ́ẹ̀kì ẹni kí lọ́kàn pẹ̀lú fẹ́ẹ̀kì. ṣé wọn ò sápọ̀ lọ́wọ́ ọ̀jọ́ lọ́wọ́ mọ́ wọn ò sì kó ànábì ọjà ànábì mọ́ nínú ayé ọlọ́run náà ni ayà kan rèé o. èyí nísìnyí bí yẹn bá fẹ́ kú nítorí oògùn tó fẹ́ kú nítorí owó tó bá rà fà jámì yìí kò ní jòkó jẹ́ pé ṣé bẹ́ẹ̀ nìkan ọlọ́run ṣe báyìí ṣé àfọ̀ṣẹ́ níwà ìpè owó àìbáyìí nísìnyí ṣé kò bá jẹ nǹkan ṣé kùn inú ọ̀rọ̀ lálàáfíà mọ́ sẹ́rí pé jẹ́jẹ́ rẹ̀ lójókòó ọlọ́run kan gbèdé ni ọba náà ń bẹ pẹ̀lú ẹ̀ ń bẹ pẹ̀lú èmi náà níbi ọba ká wa mẹ́ ẹja dúró síbẹ̀ ẹ má jẹ́ àfọkọ́tà ẹ má jẹ́ àkúrọ́sì carpet ẹ má jẹ́ àpọ́lọ́wọ̀n ọ̀mọ́ ṣe ẹ má jẹ́ àpé ọ̀gbọ́n òkúkú pè wá kó tó ṣe. ma as'adtum khalqa samawati wal ard wala khalqa anfusihim wa ma kuntum muttakhidhal mudillina aduda. ọlọ́run ní ojú tì yín àtàjẹ́ àtòsó àtẹ̀mẹ̀rẹ̀ àtàláwo àtológun àti pásítọ̀ àtàláàfà àtẹ̀ntẹ̀tẹ̀ àtàpéjọsẹ̀ àtàdáṣe n ò tójú yín dásán mọ́ n ò sì fi lọ yín kí n tó dáa n ò sì pè yín sí n ò bí yín mọ̀ràn sí i agbára tẹ́ ń lò mí náà mo fún yín bí ọba rí bẹ́ẹ̀ bí ò rí bẹ́ẹ̀ ọ̀kan làwọ̀ yìí àbá sọ fún mi pé gbogbo ọdún náà ní ṣe 20 ẹgbọ́n lọ́n tóbi fá. Allahu Akbar. a lè pe ẹ má sóògùn mọ́ ni àmì ẹ ṣe máa ń wọ̀n oògùn kan lójókòó yìí oògùn ọlọ́run ni ìwọ náà oògùn ọlọ́run ni ọ ńlẹ̀ yín èmi náà oògùn kan tọ́lọ̀ ń gbé kalẹ̀ lèmi náà gbogbo ẹnì kọ̀ọ̀kan wa kò sẹ́ni tọ́lọ̀ ń dára rè máa khalaqta hadha bọ̀.